ọ̀rọ̀ yìí mà ti padà lágbára gan, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jájọ fòye gbé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ibi téèyàn tiẹ̀ ti ń expect positive gan à ń receive negative comment, but mo wá later discover wípé lọ́jọ́ ọkú erin oríṣiríṣi ọ̀bẹ la máa ń rí, àti pé ẹ̀yin àgbàlagbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ sọ wípé ohun àwòko ìlò sáré tí sí ó lọ fà. Ẹ bá mi subscribe sí Àkọ́tìbẹ́, comment ẹ jọ̀ọ́, I want your opinion. Ẹ bá mi share the like ẹ. Pàápàá jùlọ nǹkan tí ẹ̀gbọ́n wa yìí ṣàlàyé, orin K1 The Ultimate tá ń lò nínú ọ̀rọ̀ wọn yìí, ẹni tó bá rántí inú live tí K1 ti sọ ọ̀rọ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sínú comment. Ọ̀rọ̀ yìí ti kọjá bá ṣe ń rò, àmọ́ Ọlọ́run á gbàkóso, ẹ bá wa dá sí, ẹ jọ̀ọ́. Live Àyìndé kan mi ò rántí title ẹ̀ mọ́, ẹ jọ̀ọ́ ẹni tó bá rántí title live yẹn ó lè help me ní comment section. Lórí ọ̀rọ̀ ọmọ nuisance yẹn ó ní mo ṣe fẹ́ kọ́ live Àyìndé yẹn, ọmọ nuisance tí wọ́n arrest yẹn. Ọmọ wù àbàjẹ́, kàkà tó yẹ kẹ́ ẹ̀ panupọ̀ kẹ́ ẹ jẹ́ ká bọ́mọ wí, wọ́n wá ní bàbá ẹ̀ ló fi jọ. Tí bàbá bá hùwà àbàjẹ́ ṣópin dandan nǹkan ọmọ òwú yẹn. Ó yẹ kí everybody kán máa panupọ̀ bá ọmọ tó bá ń hùwà àbàjẹ́ wí ni. Ọmọ ń bú àgbàlagbà, ó ń root sí àgbàlagbà tí ò ṣẹ̀ tí ò ṣe nǹkan kan fún un. Ẹ̀yin kan wá jáde síta ẹ sọ pé òjíṣẹ́ Ọlọ́run àwa àáfàá á dáríjì. Kò ń ṣe gbogbo nǹkan tọ́mọ bá ṣe náà máa ń bá bẹ̀bẹ̀ náà. Tọ́mọ bá hùwà tí ò dáa ẹ panu pọ̀ gẹ́gẹ́ bí àáfàá, gẹ́gẹ́ bí wòlíì, bí òjíṣẹ́ Ọlọ́run, ẹ bá ọmọ yẹn wí. Ọlọ́run ọba nìkan ló ní ìdáríjì lọ́dọ̀ náà. Kí ni a fẹ́ fi ìdáríjì àwọn ọmọ èèyàn ṣe? Ọlọ́run nìkan ló ní ìdáríjì. Tó bá ti wá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run tó dẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹ̀ náà máa yọ́nú sí ẹ. Ẹ wo ọmọ nuisance ẹ̀, ó ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí odidi ìlú Ọ̀yọ́, ó ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí odidi ìlú Ìbàdàn, Ìbàdàn májàmájà tó kára wájú lẹ́rù. Ṣé kò mọ̀ pé jàgbóró làrùn Ìbàdàn ni? Ìwọ ń bú kíngí Saheed Òṣùpá. Tó bá ṣògùn àlùwò fọmọ kékeré ṣẹbẹ ẹgbẹ́ ló máa fi bájà. Ọmọdé burúkú ó bojú ẹ̀yìn. Ṣé kò mọ̀ pé òòjọ́ kọ́ lolúwo ní pààyàn ni? That sounds right. Wọ́n máa padà fílẹ̀ náà ni wọ́n nípa jẹ́ǹbi tó lọ yẹn o. Bọ̀ mi kò tiẹ̀ lè kẹ́kọ̀ọ́, kò ń ṣe pé kọ́lọ́run jẹ́ kó kẹ́kọ̀ọ́. Èèyàn ò ní láti máa waste time ẹ̀, kò lè kẹ́kọ̀ọ́. Ó sì tún máa bó ní tiẹ̀ pàdé níwájú. Kíngí ẹ kú ọmọkùnrin ṣe òṣèré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe òṣèré bẹ́ẹ̀. Iye ọmọlúàbí ni kó sọ̀rọ̀ kún dẹ̀ bá bẹ́ẹ̀. Iye ọmọlúàbí nìyẹn o. Kíngí ẹ yàtọ̀ sí gbogbo wọn. Ọmọ yẹn is a bloody nuisance. Ẹ jọ̀ọ́ àwọn àáfàá bàbá Kéwú gba góòlù, àáfàá wa àmì Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ Saheed Òṣùpá ẹ jáde síta o, kẹ́ ẹ tún fìyẹn kẹ́ ẹ fi ṣe content àbí kẹ́ ẹ fi ṣe wàásù. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí verse kan nínú Quran tẹ́ ẹ fi bá wa pẹ̀tù sí Saheed Òṣùpá nínú. Ọmọdé ń root sáwọn àgbàlagbà, ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ dẹ̀ wá bẹ́ẹ̀ ẹ wá ṣẹnu mọ́rán. Ìgbà tágbàlagbà yẹn wá serve right, ẹ̀yin àgbàlagbà tẹ́ ṣẹnu mọ́rán nígbà tó ń rúdù sí àgbàlagbà ẹ wá jáde síta ó sì dáríjì. Hypocrisy at its peak. Yorùbá àṣà wa gan ó fi àyè gba àbòsí. Èèyàn kan wá sọ́dọ̀ yín ó wá fẹjọ́ èèyàn kan sùn yín, ẹ wá ránṣẹ́ sẹ́ni tó wá fẹjọ́ sùn yẹn, èèyàn kẹ́sẹ̀ dìde kúrò bíbá ni wọ́n fẹ́. Kí ló ń jẹ́ èèyàn kẹ́sẹ̀ dìde kúrò bí Yorùbá pẹ̀lú àbòsí? Lágbájá báyìí ṣe o mọ̀ ó ṣe kúrò bí ó wá fẹjọ́ ẹ̀sùn, kí ló rí sí àbí tí ẹ ṣe sùúrù jẹ́ ránṣẹ́ sí ó yá ẹni tó wá fẹjọ́ ẹ̀sùn nù
bó ṣe yẹ kó máa rí nìyẹn. Bó Yorùbá gan àṣà wa gan at times ó bá bí ẹni gbó fà ìgbà àbòsí ni àwọn kan lè tún jáde síta, àwọn kan ní effrontery, àwọn kan ní gut láti jáde síta pé bẹ́ẹ̀ Saheed Òṣùpá kí ni wọ́n ṣe fún, ṣé wọ́n yin ilé kan náà ni? It's defamation of character. Ẹni tó bá báyàn lórúkọ jẹ́, àyè wà nù òfin ilé wa, gbé lọ ilé ẹjọ́ kó lọ ro ti tẹnu ẹ̀ bẹ́ẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ tó ń ṣe fún, ṣé wọ́n yin ilé kan náà ni? Ṣé wọ́n ní kán lọ lù ni? Èèyàn fẹ́ báyàn lórúkọ jẹ́, èèyàn wá take action, ẹ̀yìn àfáà kan jáde síta ẹni má bínú má bínú. Ìbàdàn ní kí ọmọ nuisance kó apologize níjọ́sí. Ẹ̀yin Ìbàdàn bóyá kẹ́ ẹ má bínú. Idiot, stupid fellow. That serves him right. Kò tí lè kẹ́kọ̀ọ́ ó sì máa dé o, I'm very sure of that, but ó máa kó ní tiẹ̀ níwájú big time. Then ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa táwọn ohun wájú ẹ stop àbòsí ní ṣíṣe. Tọ́mọ bá wùwà bàjẹ́ ẹ kàn kọjú sọ́mọ yẹn kẹ́ ẹ bá wí. Kò ń ṣe gbogbo nǹkan lèèyàn máa ń bọ́ síta lèèyàn máa ń bẹ̀. Ẹ̀bẹ̀ ńgbà míì gan ẹ̀bẹ̀ máa ń ní àbòsí inú nígbà míì. Ní tó fẹ́ bẹ̀yàn fún yẹn kọ́kọ́ rò jinlẹ̀ kó tó lọ bẹ́ nìyẹn. Ọkùnrin kan ó ká ìyàwó ẹ̀ níbi tó ti ń yàlẹ̀, ó wọlé ó ká ọkùnrin mọ́ ìyàwó ẹ̀ lórí. Ìyàwó yẹn wá lọ bá àwọn pásítọ̀ àbí àwọn àfáà ẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ wá bá ń bẹ ọkọ mi. Ó dẹ̀ sọ nǹkan tó ń ṣe fún àwọn àfáà yẹn, àwọn àfáà yẹn tún wá gbéra wọn ní àwọn fẹ́ lọ bẹ ọkọ. Ẹ kójú máa tì í jàre, gbogbo nǹkan lẹ́kan rò pé àjáde síta máa bẹ̀bẹ̀ nǹkan tó fi ń balẹ̀ ayé jẹ́ nìyẹn. Kíngí bàbá ó ṣeré bẹ́ẹ̀ o, ọmọlúàbí ni bọ́mọlúàbí ṣe ń ṣe nìyẹn. That serves him right. That serves him right. Ẹ sọ bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀.